báwo la ṣe wá fẹ́ wò sí ìsìláàmù náà ló sì gbà ipa lè fẹ́ kìtàbíyà yahudiya tàbí nasraniya tóun etí ẹ̀ sí ìsìláàmù rárá. bẹ́ẹ̀ ni bófin bá ti ṣe wá tá a bá gbọ́ yí bó ti ṣe wá kò ní sí nǹkan aṣojú ń bẹ̀. eléyìí á fẹ́ lórí pé mùsùlùmá ni mùsùlùmí ò lè jẹ́ mùsùlùmí àfi tí máa ń sojúṣe ojúṣe mùsùlùmí ọ̀nà ni kó ṣẹ̀sìn tá n bá ń forúkọ lásán jẹ́ mùsùlùmí àlè jẹ́ mùsùlùmí torí ẹ̀ tẹ́ bá lẹ́nìkan lẹ́gbẹ̀ẹ́ tó ṣe pé gbogbo ojúṣe tí mùsùlùmí gbọ́dọ̀ ṣe kò sí ètí ń ṣe wọn á nítorí pò ń jẹ́ Ibrahim ọmọ Harun mùsùlùmí lòun anta káfir ẹ̀ ṣe mùsùlùmí kèfèrí ni ọ́ nítorí pé ojúṣe tá à ń ṣe ló mú aṣẹ́kù mùsùlùmí orúkọ lásán kò gbé ni wọ Islam orúkọ lásán kò gbé ni wọ aljanna ẹni tá a fẹ́ lórúkọ pé mùsùlùmí bìnrin ni ṣùgbọ́n tá a bá rí pé kìí ṣe sọ́dà awí ọ̀gbọ́ ọlọ́run ọgbà òfin ṣẹ̀rí àníkà kọ́lẹ̀ kò sí nǹkan kan tó fẹ́ fi ṣe torí pé olúwa ní wala tumsiku bi'isamil kawafir ẹ má di àwọn kèfèrí mú níyàwó àwọn ahlul kitab tẹ́rí yẹn yahud àti nasara kuffar làwọn náà ṣùgbọ́n ló ẹlẹ́dàá wá sí àyọkúrò tiwọn nínú àwọn kèfèrí ètò sí lẹ́tọ̀ fún apá lè fẹ́ fífẹ́ tá a fẹ́ wọn àti jíjẹ́ tá ń jẹ́ ahlul kitab kó sọ wọ́n di olùgbàgbọ́ òdodo kèfèrí náà ni wọ́n lórí pé kèfèrí rẹ̀ tó jẹ́ náà ni ọmọ abẹ́lé rẹ̀ ọ̀rọ̀ wípé torí pé a ti gbà pé kọ́ fẹ́ wọ́n gbọ́dọ̀ di mùsùlùmí kò ṣẹlẹ̀ ìwà rẹ̀ dáadáa rẹ̀ tó máa ń ṣe sí ó lè rí kó fi di mùsùlùmí alhamdulillah ṣùgbọ́n gbà tó lóra ní kó fẹ́ yóò ṣẹ́kù lórí ẹ̀sìn rẹ̀ kí ló dé nítorí pé wọ́n rí kó àǹfààní bẹ́ẹ̀ fún Islam torí tó bá bímọ àwọn ọmọ di mùsùlùmí bóun ti ẹ̀jẹ̀ káfíìrì lópin ìgbà tí wọn náà bá ti mọ̀ pé kò ní gba stẹ́rìn mọ́ lọ́wọ́ nítorí pé ọ̀pọ̀lọpọ̀ nínú wa kìí ṣe lórí àwọn ọmọ lásán òun gan alára yóò sọ di káfíìrì ẹni tó bá ti mọ̀ pé òun lè ṣe kò síbi tí Olúwa ti fún kó fẹ́ ahlul kitabi lọ́lá lórí kó fẹ́ mùsùlùmí kò sì síbi tí Olúwa ti ṣe ní májẹ̀mú tó fi lè fẹ́ ahlul kitabi pé kó di mùsùlùmá yóò bẹ lórí kúfúrú rẹ̀ tó máa ń ṣe lórúkọ Jésù lóru ìwọ náà máa ṣe tàhájùdù tiẹ̀ lọ́tọ̀ sọ̀rọ̀ pé wọn náà lórúkọ olóko ogún tọlọgbìn pàṣẹ tó lẹ́yìn jẹ́ bó ṣe jẹ́ tó bá wá lọ jẹ́ pé mùsùlùmí lọ fẹ́yàwó lójijì lọ́ba lọ di ara church onádọ̀kan náà ahlul kitab Islam sọ pé kọ̀ọ̀kan lẹ̀ nítorí pé kìí ṣerú ahlul kitab yìí ni Allah ní kò fẹ́ torí lẹ́yìn murtadda ni wọ́n ń pè ẹni tó fi Islam sílẹ̀ ni wọ́n ń pè lẹ́yìn òfin ẹni tó sì fi Islam sílẹ̀ tó bá kọ́ ọ́n lò fi ṣẹ̀ríyà òní pé kọ́ pa nínú hadith Abdullah ibn Abbas radiyallahu anhuma ètí Imam al-Bukhari gbé jáde Ànábì ní man baddala dinahu faqtuluhu ẹni tó bá pa Islam dà tó lòun ò ṣe má ìtumọ̀ rẹ̀ nu èsì pé ẹni tó bá yí ẹ̀sìn rẹ̀ padà èsì pé tó bá fi Yahudiya sílẹ̀ tó di Nasara èsì tó bá fi Nasara sílẹ̀ tó di Yahudi èsì tó bá fi Majusiya sílẹ̀ tó di Hinduki rárá nítorí sọ ní kí tó bá fi Islam sílẹ̀ tó lóò ṣe má ìdájọ́ rẹ̀ nìkan pa oríjì eléyìí wọn ò fi ọ̀nà kan náà rìn ahlul kitab tí Allah sọ pé o lè fẹ́ káfíìrì náà ní láti pìlẹ̀ obìnrin yìí mùsùlùmí lọ fẹ́ láti pìlẹ̀ ó padà hàn sí ọ pé kìí ṣe mùsùlùmí ó lè dànù lẹ́yìn ìjẹ́ mùsùlùmí wọn lẹ́ni tó fẹ́ ju ìyàwó kan lọ tí ilé kan náà ni ó fi wọn sí àbí ilé ọ̀tọ̀ọ̀tọ̀ oníkálukú wà láyé rẹ̀ tí ò ti ní sínú gbọ́nmi sí omi òtún wọn máa ṣẹlẹ̀ ń gbogbo gbà ó lè jẹ́ ilé kan náà ó lè jẹ́ ilé ọ̀tọ̀ọ̀tọ̀ ìyẹn ni kíkálukú wà lọ́nà tó ṣe pé ẹnìkan ò ní máa yàgbẹ́ lórí ìgbẹ́ ẹnìkan bẹ́ẹ̀ ni Yorùbá máa ń sọ ìyẹn ni pé mi ń bùkátà láti lo ohun tó ń lò pé tó o bá lò tèmi náà fẹ́ lò wọn náà sì bùkátà pé ẹ tètè lò torí mi náà fẹ́ lò gbogbo ètò lè máa bí gbàmí sí omi òtó oníkálukú wà láyé rẹ̀ bẹ́ẹ̀ la rí ilé àwọn ìyàwó Ànábì Muhammad
sallallahu alayhi wa sallam tí wọ́n rí. Wọ́n ṣe tírà kan, wọ́n ya àwòrán ilé ìyàwó kọ̀ọ̀kan nínú àwọn ìyàwó ànábì sallallahu alayhi wa sallam. A rí pé gbogbo àwọn ilé yẹn súnmọ́ra wọn, àmọ́ kálukú pẹ̀lú apátmẹ́ǹtì tiẹ̀. Torí ẹ̀ tó bá fẹ́ fi ìyàwó sójú kan náà, ògiri lè jógiri kan náà, ṣùgbọ́n kálukú wà nù apátmẹ́ǹtì tiẹ̀. Òní jẹ́ pé tọ́lẹ́ẹ̀tì tó ń fẹ́ lò lélẹ́yìí náà fẹ́ lò, òní jẹ́ kíchìn tó ń fẹ́ lò lélẹ́yìí náà fẹ́ lò, tí ó fi di pa ń yí ọ̀bẹ sí rẹ ni. tó kò sì ní jẹ́ pé bóyá bẹ́ẹ̀dì ti ọ̀tọ̀ bẹ́ẹ̀dì ti lé iná ọ̀tọ̀ bí ọmọ hostel nínú yàrá kan náà. tó kò sí ń tọ́jọ́ bẹ́ẹ̀ ẹlẹ́yìn ìjà bó ti ṣe jẹ́ ó túmọ̀ sí pé tó bá tó bá bọ́ máa sí máa ránṣẹ́ pàlákàrà. o lè gbalé tóbìnrin yóò máa gbé lọ́tọ̀ má wulẹ̀ fẹ́ yàwó àbí kò ní a máa skọ́ọ̀tì lọ́dọ̀ àwọn òbí rẹ̀ máa máa wá bọ̀ òbí wo ni ó gbára dáradára yẹn kò sí ń tọ́jọ́ bẹ́ẹ̀. wọ́n lóbìnrin fún oúnjẹ ráre tó tó ń tìtorí tá a lè tìtorí rẹ̀ kọ́ rárá o kò tó ń tìtorí ó bùkátà kẹ́kọ̀ọ́ lẹ́kọ̀ọ́ bá àti ṣe mójútó oúnjẹ ni. wọ́n dàbí ìgbà tó ṣe pé ẹ fi gbogbo oúnjẹ lẹ̀ fún ẹ palẹ̀ gbogbo oúnjẹ mọ́ kó lọ́dọ̀ rẹ̀ iye tó bá ti bùkátà láti ṣe ní kẹ́ máa fún ẹ rí i pé à ń fún oúnjẹ ráre yóò dínkù. ẹ tún rí i pé ń ṣe oúnjẹ ju bó ti ṣe yẹ lọ agolo 4 ló béèrè gbà tó ṣe pé agolo 3 ti tó ẹ wá rí i pé oúnjẹ tún ráre agolo 4 ẹ sọ di 3 ẹ tún rí i pé oúnjẹ ráre ẹ sọ 3 di 2 ẹ rí i pé insha Allah ẹ̀kọ́ tí ọkọ yọkọ kẹ́kọ̀ọ́ lẹ̀ bá o ṣé torí pé ń fún oúnjẹ ráre ẹ nífẹ̀ẹ́ yàwó láyé yín nà kò sí màláìkà gbogbo èèyàn ló ní tiẹ̀ àwọn ọkùnrin gan ní tiwa tó tẹ́ ẹ bá ti wá lè ní sùúrù kankan tí yín kò nídìí kẹ́ fẹ́ yàwó torí ẹ dákun ẹ máa bi àwọn ọkùnrin tó bá fẹ́ fẹ́ yàwó bóò ló ṣe ní sùúrù sí àwọn ẹni tó bá wá náà bóò lẹ mọ̀ rẹ yín sí tó sùúrù lẹ mọ̀ sí ni àbí báwò wọ́n ní ẹ máa bínú o ẹ sọ fún pé máa lọ Allah sọ pọ̀ mí fọ́ máa wà torí kẹ́ni tí bá ti máa bínú gbogbo nǹkan náà máa ń bàjẹ́ gbogbo táwọn èèyàn máa mú mára kò ní lè mú kankan mára ẹ sì mọ̀ pé kẹ́ tó fọmọ yín fún lẹ́lẹ́nu ọ̀rọ̀ tó bá ti fọmọ fún tán bàbá kan wọ́n ń sọ̀rọ̀ ẹnìkan wá ní ẹkùn mọ́lá náà bàbá wa sọ wípé àbí mùsù mo á ní kí ni tùmọ̀ ọ̀rọ̀ yìí wọ́n ní ẹkùn lánà lópin ìgbà tó o bá ti fọmọ fọkọ wọ́n ń wọ́ ọmọ rẹ ẹkùn ni ọ́ tó o bá ti fọmọ fún wọn gbà pé mùsù ni ọ́ torí pé ọ̀rọ̀ rẹ ọ̀gbá mọ̀ kankan mọ́ so ìgbà tẹ́ lẹ́nu ọ̀rọ̀ nu ẹ gbìyànjú láti rí i pé ẹni tẹ́ fẹ́ fọmọ fún ó lámúmára ó ní sùúrù kò lámúmára kò ní sùúrù wàhálà lásán ni tó bá sì délẹ̀ tán ẹnu yóò ní ká má òpin rẹ̀ yóò lọ́ọ́ lọ́mọ rẹ̀ ránṣẹ́ sí ọ́nù so eléyìí jẹba wọ́n ní obìnrin táwọn fẹ́ yóò sì wà wò tó bá tọrọ àforíjì táwọn bá foríjì ìwà náà ni ó tún padà wò so tó ń ti torí táwọn fi lè pa àwọn kọ́ lẹ̀ kó tó ń ti torí rárá tó bá kó tó ń ti torí ajẹ́ kó tó ń ti torí tó ló fi kọ̀ wọ́n náà lẹ́rù rẹ̀ ṣé wọn náà mọ àbọ̀ ọ̀daràn mu astaghfirullah tó ń ṣe ń gbogbo gbà ṣe bí àwọn ìwà àtọ́lò ò lè máwù tí wọn náà máa bèèrè ń gbogbo gbà pé èèyàn ń tọrọ àforíjì èèyàn kò wọ́n ní ṣe má yóò tún padà bẹ́ẹ̀ ìtúbọ̀ olóńgbò so eléyìí túmọ̀ sí pé wá gbogbo ọ̀dà ṣe rí nù téèyàn bá ti lámùmára téèyàn láfaradà kọ́mọ wulẹ̀ fẹ́yàwó kọ́mọ ṣe sùyàmù ó tiẹ̀ tún níyàwó rí òun ṣe ń tọrọ àforíjì ó tí pé tí ó sọ fún ọ pé òun ní tọrọ àforíjì tí ó yọ fìlà lórí ẹ tí ó lànà nítorí bá fẹ́ ṣe kó sí nítorí dọ́gbù rẹ bá fẹ́ dàkọ́dà ṣe wọ́n tún á níyàwó rí wọ́n tún á ní sẹ́ olè lé nítorí ẹ̀ tó bá kó àgbákò lẹ́yìn obìnrin rí ó pò sí o. wọ́n ní ẹni tó ti kọ̀yàwó wọ́n á ṣàlàyé fún yàwó pé lábẹ́ òfin ṣẹ̀ríyà àtúntò ti kọ́
tó ti parí ìdá kó máa lọ lóko torí pé a ti dàjòjì báyìí wọn sọ pé ń dọ́ padà ó tiẹ̀ jẹ́ kíkọ ẹyọ kan àbí kíkọ tiẹ̀ ti pín mẹ́ta máa lọ lọ́wọ́ ní kíni òun ti débi tó ń kù sí ó lè lé òun bóun láti ṣerú eléyìí wọ́n dájú pé ẹni tá a bá lè mú Allahu azza wa jalla lábẹ́sì torí eléyìí ti jábá rẹ lọ tó o bá ní tipátipúkù ló fi lé ó ṣeéṣe kẹ́nìkan nu yọ bà lọ so ó ti gbọ́n jù ọ lọ Yorùbá sì ní tẹ́nìkan bá gbọ́n jù yàn lọ èèyàn gọ̀ jù lọ gbọ́n ló ṣe gọ̀ jù lọ ọ máa dọ́gbọ́n kẹrù tiẹ̀ kò lè o títí tó fìfì lélẹ̀ fún tó bá jẹ́ lé tiyín ni tó bá jẹ́ lé tiyín ni ẹ ti kọ́kọ́ kókó lé o yọ lọ náà ni ẹ̀yin lórí ńlé ohun tí ò fi lọ àmì ẹ má jẹ́ ọmọ wíwárà bá ò ti yín o torí ó tún kóde wá bá yín bẹ̀ sẹ́ni tí ò bá ti rí yín má ẹ fún 6 months ọ̀la yóò fi lé ẹ lẹ̀ náà tí ọba wa fi lẹ̀ kí ni bẹ́ẹ̀ torí kẹ́ ẹ má bàa lóko èèyàn lọ́rùn ẹ pọ̀ fọ sẹ́ẹ̀lì sílé àwọn ẹni tó bá ra lé wọ́n padà máa lé kó mbẹ́ subhanakallahumma wa bihamdik. àwọn ní tíra ẹnìkan ló ń kọ tíra ní inshallah mo lè bá yín wò fún mi àìsàn. request lélẹ̀ sá a rí nínú àwọn ọmọ ìyá tí wọ́n ní request wípé àwọn